Ní ọjọ́ kan, mò ń gbé mọ́tò yìí, mò ń gbé lọ. Láàárín méjì ọ̀nà mo kàn rí wípé temperature ẹ̀ ó high. Mo wò pé kí ló lè mú temperature mọ́tò yìí tó high? Mo ti rọ omi sí kí n tó kúrò. Nǹkan kan ò dẹ̀ ṣe. Along the line, mo wá park. Ìgbà tí mo wá check ẹ̀, mo wá rí pé ìkan nínú fáànù tó gbé wá ó ti cut. Ẹ̀yin èèyàn mi, mi ò lè parọ́ fún yín, mi ò lè tẹ̀síwájú torí pé mo mọ ewu tó wà nínú rẹ̀ kí n máa gbé lọ pẹ̀lú fáànù yẹn kan. Mo ní láti pe rìwáyà, wọ́n sì bá mi wo fáànù yẹn, wọ́n sì bá mi ṣe fáànù yẹn. Ìdí tí ayé ẹlòmíì tó fi lọ òkè tó fi wálẹ̀ òun ni wípé kò rí fáànù gidi tó lè blow ayé ẹ̀. Ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáláyé. Ẹ jẹ́ ká fi mọ́tò, ẹ jẹ́ ká fi ṣe àpèjúwe ìbágbépọ̀ ìràwọ̀ iná àti ìràwọ̀ afẹ́fẹ́. Torí pé tá bá ń ṣàlàyé nígbà míì kì í yé ẹlòmíì. Torí ẹ̀ ni Ọlọ́run ṣe fún mi ní àṣírí eléyìí, láti tún fi eléyìí ṣàlàyé fún yín láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ reason why tí iná tó fi nílò afẹ́fẹ́. Ẹ jẹ́ ká fi mọ́tò yìí, ẹ jẹ́ ká fi ṣe àpèjúwe. Ẹ wo mọ́tò yìí, engine ló ń lò. Má jẹ́ n tàn ẹ́, tí mọ́tò ẹ bá gbé fáànù méjì wá tó lè blow ẹ̀ dáadáa, tí ìkan nínú ẹ̀ bá cut, tó ò bá tètè ṣe, á kó bá engine. Wo, a ní àṣírí là ń bá ẹ sọ. Àwa ò bá ẹ sọ̀rọ̀ nípa nǹkan míì, à ń bá ẹ sọ̀rọ̀ lórí àṣírí. Ìdí tí iná ẹlòmíì tí ó fi ṣe kíni sà, tí ó fi wá sílẹ̀ ni pé kò ní fáànù gidi tó lè blow ayé ẹ̀. Mo ti sọ fún yín, ìràwọ̀ iná tó jẹ́ Aries, Libra ló lè fẹ́. Ìràwọ̀ iná Leo, Aquarius ló lè fẹ́. Ìràwọ̀ Sagittarius iná, Gemini ló lè fẹ́. Kí nìdí? Torí wípé tí Libra bá fẹ́ Sagittarius, ó máa fẹ́ pa ni. Nítorí pé iná ẹ̀yìn agbára atẹ́gùn ẹ̀yẹn ó ti pọ̀ jù. Iná àtùpà dẹ̀ ló gbé wá. Ṣé ẹ rí tá bá ń ṣàlàyé àwọn nǹkan kan, a dédé ṣàlàyé ẹ̀. Lóòótọ́ àwọn tó ń sọ nípa ìràwọ̀ yìí wọ́n pọ̀ gan, ṣùgbọ́n ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí mò ń sọ fún yín dáadáa. Bó ṣe rí nìyẹn o. Èmi ò fẹ́ kí ìwọ náà kó ṣì í mú. Bí ọ̀rọ̀ ẹ ṣe rí ni nọ́mbà mi ò yípo padà. 08054353629. Ẹ WhatsApp ẹ̀. Wò ó, a ti sọ fún yín. Leo, Aquarius ló dáa. Aries, Libra òun ló dáa. Àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Ẹ share wa, kẹ́ ẹ sì follow wa.